ẹ̀yin tèmi ó tún ti sẹ̀ ó lágbára ilé tún lọ fà o àmọ́ tá a bá pẹ̀lú eléyìí o bọ̀ mo ṣáà mọ̀ pé ẹ̀yin àgbà Yorùbá náà lè máa sọ pé àgbà ajá kan kò kí ń bàwọ̀ jẹ́ ó ti eyín bẹ́ẹ̀ pátí ti ń dùn lọ ó ti ń flow ó ń lọ ní mẹ̀lọmẹ̀lọ everybody ń gbádùn orin yẹn ní sẹ́lẹ́sẹ́ bí kéwàá ṣe ń gbé wọn débẹ̀ lẹ́sẹ̀ kan náà ni bàbá bá sọ pé ẹnìkan lọ̀gá tẹ́rítì ibì kan tó jó lórí fún gbogbo ibì kan ẹ ti gẹ́ẹ̀tì ẹ ti gẹ́ẹ̀tì ẹ̀ tó rẹ̀ tí mo fídíò yẹn bọ̀ mi ìfẹ́ sọ mo fẹ́ kẹ́ wò ó fúnra yín ni pátí yẹn skátà lẹ́sẹ̀kẹsẹ̀ táwọn èèyàn ti ń kọ́mẹ́ǹtì pé wọ́n sì máa na bàbá yẹn jọ bẹ́ẹ̀ látọ̀rẹ́ lómi náà tó ti kọ́mẹ́ǹtì pé K1 is a fearless man anything tó bá sọ ó máa tún dúró tì mí ẹ bá mi subscribe sí Akọ TV ẹ like ẹ dẹ̀ share comment kò ní bàjẹ́ fún ẹ jájọ fídíò yẹn. Ọlọ́wọ́ bá ti ṣe iná kéwẹ́ ní ọtí ìwé adé orí ọ̀rọ̀ olórí ọmọ bá ní Ìjẹ̀bú ẹ̀ka kò sí fújì ẹ̀ka kò sí fújì. Wàsílà kò tẹ̀ Wàsílà.